Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ojúlówó ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé, pàápàá jùlọ gbogbo ẹ̀yin tí ẹ ti jókòó tẹ́ ẹ ti ń retí pé kí lojúlówó ọmọ Yorùbá ó sọ lórí ọ̀rọ̀ tí ó gborí ẹ̀rọ agbágbé kan nípa ọba Olúwo tilẹ̀ Ìwó, tí àwọn ikọ̀ kan jáde pé ọba Olúwo tilẹ̀ Ìwó kó eegun òkú àwọn ọba tí wọ́n ti gbéṣẹ́ nílùú Ìwó pé wọ́n lọ kó dànù táwọn ò rí mọ́. Kí n tó máa lọ, ẹ jẹ́ n dá nìkan tí mo ti dá láti bí oṣù mélòó kan sẹ́yìn. Èrò tí ń roko, èrò tí ń rodò o, ọjọ́ tíyàwó bá na ọmọ ọkọ ọ̀rọ̀ ní ó sọra rẹ̀. Èrò tí ń roko, èrò tí ń rodò o, ọjọ́ tíyàwó bá na ọmọ ọkọ ọ̀rọ̀ ní ó sọra rẹ̀. Gbogbo ẹ̀yin ọmọ bíbí ìlú Ìwó káàkiri àgbáńlá ayé àti gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ ìlú Ìwó, pàápàá jùlọ ẹni tí Ọlọ́run kó ìdarí Ìwó lé lọ́wọ́ tí í ṣe ọba Dr. Abdulrasheed Adéwálé Àkànbí Ìlúfẹ́milóyè Télúwà. Ẹ bá ń ṣe kábíyèsí fún bàbá, k'Ọlọ́run jẹ́ kẹ́mi bàbá ogun pẹ̀lú àlàáfíà tó péye, kí wọ́n rẹ́yìn gbogbo ohun tí ń jẹ́ ọ̀tá wọn pátápátá látòkè délẹ̀. Mo ní ẹ dákun ẹ̀yin wa, ìyàwó ti na ọmọ ọkọ báyìí o, ọ̀rọ̀ ti ṣetán láti wá fẹ́ sọra rẹ̀ báyìí. Ẹ rí i pé àwọn èèyàn kan jáde, wọ́n ní ọba Olúwo tilẹ̀ Ìwó ó kó eegun òkú àwọn ọba, wọ́n kó kúrò nínú ààfin. Tẹ́ ẹ bá rántí ní bí oṣù mẹ́wàá sẹ́yìn, ọ̀rọ̀ náà jẹ jáde tí bàbá kan náà sọ pẹ̀lú Sokoti tí máa ń ṣe eré orí ìtàgé. Mo sì gbéra pa mo lọ sí ààfin ọba Olúwo tilẹ̀ Ìwó, táwọn tó jẹ́ ẹ̀ṣọ́ ààfin àtàwọn tí wọ́n ṣiṣẹ́ nínú ààfin tí wọ́n gbà mí láàyè pé tọ́ ṣé ń tọ́ ọba wá rè wọlé. Wọ́n sì fún mi láàyè, àsìkò tí ẹ tí ì le tó báyìí ńgbà náà, wọ́n sì fún mi láàyè mo wọlé. A sì fọ́nrán ńgbà náà, àwọn ojú olórí àfihàn gbogbo àwọn èèyàn ńgbà náà tí gbogbo ayé rí. Lẹ́yìn náà la tún wá padà gbọ́ pé àwọn kan sọ pé ọba Olúwo kò ṣe gbá ọ̀sà, ẹ dákun kí la fẹ́ gbà, kí ni nǹkan tá à ń wá, kí ló sọnù lọ́wọ́ wa. Ẹ̀yin yẹn wa, mo wá fẹ́ sọ àwọn ọ̀rọ̀ kan tí ò yí ọ̀pọ̀lọpọ̀ àwa kan táwa náà ń pẹ̀lú ọba Ọjáwúrà. Ẹni tó bá mọ tí wọ́n ń pè ní Ìwó láwọn ọdún tó pọ̀ sẹ́yìn kó tó di pé bàbá wa ọba Dr. Abdulrasheed Adéwálé Àkànbí Ìlúfẹ́milóyè Pègúnrẹ́ àkọ́kọ́ nílẹ̀ Ìwó Télúwà, ẹ ń bá mọ̀ wọ́n tó mọ àsìkò bí àsìkò tí wọ́n débẹ̀ ní ìsìn bó ṣe rí sígbà náà, ọba tó ní ẹ̀mí mi mo fi búra, kò lè bá ọba Abdulrasheed, kò lè bá wọn dìtẹ̀ láéláé. Kódà kò ní bá wọn jókòó ní bí wọ́n bá ti ń pé àpèsọ ọ̀bàjẹ́ nípa ọba Olúwo tilẹ̀ Ìwó. Ìdí rèé o, ní àwọn ọdún díẹ̀ sẹ́yìn kó tó di pé bàbá ọba Olúwo tilẹ̀ Ìwó jẹ, ẹ̀yin tẹ́ bá jọ bí ìlú Ìwó tẹ́ bá rántí dáadáa, ó sádẹ́ẹ̀pù wà ń wò tẹ́lẹ̀ kó tó di pé bàbá ọba Olúwo tilẹ̀ Ìwó jẹ. Ó sádẹ́ẹ̀pù wọ́n ti gbé kúrò ní Ìwó, lélẹ̀ tó jẹ́ pé tọ́ba Olúwo tilẹ̀ bá wà lórí àpèrè ńgbà náà tí wọ́n wà bẹ́ẹ̀ lọ́wọ́ báyìí, kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ tó lérò sádẹ́ẹ̀pù ń gbé lọ. Mo jẹ́rìí pé bàbá mi Olúwo tilẹ̀ Ìwó wọ́n sa gbogbo apá àti agbára tí wọ́n bá ní, gbogbo bí ẹsẹ̀ wọn bá gùn dé wọ́n rìn débẹ̀ pé kíní yìí ò gbọdọ̀ kúrò nílùú mi. Àkọ́kọ́ nù. Ẹlẹ́ẹ̀kejì, mo rántí ńgbà táwa náà wà nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, a máa ń lọ ibìkan ní town hall, gbogbo ọmọ tó bá ti ṣe primary 6 exam ó níbi kan tá a ti máa lọ gbàwé kan bẹ̀, tá a máa lọ sìyàn kan bẹ̀. Ní ìmọ̀ bí wọ́n ti dá padà o, nínú tá a gbọ́ ni pé kíní wọ́n ti gbé kúrò ní Ìwó, wọ́n ti gbé lọ sí Ìkirè. Tọ́mọ bá fẹ́ bọ́ sí ìpele ẹlẹ́ẹ̀kejì ẹ̀kọ́ tó jẹ́ secondary school ní GS1, town hall ní ó lọ. Tó bá fẹ́ yí school padà, tó bá fẹ́ yí ilé ìwé rẹ̀ padà, town hall ní ó lọ. Ṣùgbọ́n lónìí nílẹ̀ Ìwó báyìí nísìn wọ́n ti gbé kíní kúrò Ìwó, wọ́n wá gbé lọ sí Ìkirè tó wà lábẹ́ Ìwó. Ẹ dákun àwọn tí wọ́n ń bá ọba Olúwo tilẹ̀ Ìwó tí wọ́n ń bá wọn jà, tí wọ́n sọ oríṣiríṣi ohun pa wọ́n wà nílùú ńgbà náà o, tí bàbá yóò ti dórí ipò ọba o. Orú eléyìí wọn ò rí nǹkan ṣe sí o, eléyìí ń lọ báwọn. Kò tún wá tán síbẹ̀ o, National Open University kò sí ń Ìwó tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nígbà tí wọ́n fà sí bàbá ọba Olúwo tilẹ̀ Ìwó gbìyànjú láti jẹ́ kíní ọ̀wá, nígbà wọ́n béèrè pé sẹ́ni nǹkan báyìí, àmọ́ iye ipa tí bàbá mi Olúwo tilẹ̀ Ìwó kó, bí wọ́n ṣe náwó ẹ̀ka gàwa àtàwọn tí wọ́n náà jọ mọ ojúlówó ọmọ Ìwó tí wọ́n fẹ́ kí wọ ọ̀gá tán náà gbìyànjú ńgbà náà tá a lè máa dákọ wọn. Tẹ́ pé láìpẹ́ ara àwọn tí yóò ṣègbìyànjú pẹ̀lú bàbá ọba Olúwo tilẹ̀ Ìwó tí bàbá ọba Olúwo tilẹ̀ Ìwó lò tí wọ́n ṣègbìyànjú ńgbà náà, á gbé lára wọn wá sórí ètò yìí tí ó ṣàlàyé tí ojú wọn rí ńgbà náà. Ìkan tó nu o lọ́jọ́ National Open University ló fi jókòó ń wò lónìí, àwọn oníṣẹ́ National Open University báwọn ọmọ Ìwó náà ni.
ìkan tó nù. èyí tó tún á tẹ̀lé, ẹ wo iléèwé olùkọ́ni àgbà, iléèwé gíga olùkọ́ni tágbà mọ̀ sí Federal College of Education tíjọba àpapọ̀ gbé wá sí Ìwó. gbogbo wa la mọ̀ bó ṣe fi dùgbẹ̀dùgbẹ̀ ńgbà náà tó fẹ́ já. iléèwé yìí ọba lọ, wọn ọba gbé póun wò tí kì í bá ṣe Ọlọ́run ọba tó lo bàbá ọba Olúwo tilẹ̀ Ìwó sábàbí pẹ̀lú àwọn ìgbìyànjú àwọn èèyàn kan ní bí ẹni èèyàn bí èèyàn tí wọ́n dúró pé kíní ó dùn wò níṣẹ́ lọ́jọ́ kojú. tó bá jẹ́ pé ọba Olúwo tilẹ̀ Ìwó jọba jẹgúdújẹrá onímọ̀ tara ẹni nìkan, àpò mi ọba àkùn, ìyọba àjọmọ ìlúpa, kíní gbogbo nǹkan tá à ń sọ yóò ní dúró. èèyàn tó wá lọ, àwọn nǹkan mìíràn pọ̀ tẹ́mi ò tó rántí o, tó jẹ́ pé àwọn tá à ń sọ ìta bá gbé wá sórí ètò wọn padà máa sọ, ẹ gbọ́. ẹ jẹ́ tó wá gbé yín débì kan, ẹ wo ọ̀nà alábala méjì tí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí tí gómìnà wa Adémọ́lá Adélékè, gómìnà àlùbáríkà, gómìnà ìdùnnú, aṣíwájú gbogbo Ẹdẹ, tí gómìnà bá wá ṣe lọ nílẹ̀ Ìwó báyìí kọ́lọ́n jẹ́ wọn láṣeyọrí. àwọn kan ti ṣègbìyànjú débi pé wọ́n gbowó lọ sọ́tún gbowó lọ sósì, tó bá jẹ́ pé ọba wa ya jẹgúdújẹrá tẹ́ pé onímọ̀ tara ẹnìkan tí ó fẹ́ kí ìlú ó dàgbà. bàbá ó ti gbowó, yọkànlá gbowó, bàbá kan gbowó ni wọ́n ó gbé bọkùn nínú ààfin. wọ́n kàn bá gómìnà sọ̀rọ̀ ni pé ọlọ́lá jùlọ nípínlẹ̀ Ọ̀ṣun, ẹ wo ọ̀nà wa àfẹ́ lábala méjì mọ́, àwọn ìlú làwọn ò fẹ́, ẹ bá a sí lábala kan kẹ́sí kọ́dá, wọ́n kàn bá a kùn lọ́dà láàrin méjì. àwọn òkú nímọ̀ inú owó tó máa dùn pé wọ́n sọ̀nà fún wa. èèyàn ọmọ bíbí ìlú Ìwó, tá a bá rí àwọn èèyàn kan tí wọ́n bá kóra wọn jọ lórí irú ọba báyìí pé àfikọ́ ọba yìí ò wó, ẹ̀yin ọmọ Ìwó tí ò ní wó torí pé ẹ̀rọ inú kọ́ba Olúwo wó, àfi ká dúró lórí ẹsẹ̀ wa o, àfi ká ṣe kíni, ká dúró lórí ẹsẹ̀ wa pé tá a bá rí irú àwùjọ bẹ́ẹ̀ tí wọ́n bá kó jọ, kódà tó gbogbo àwọn ọmọ ìlú bá lè di pàǹpá tí wọ́n kóra jọ pé tọ́ gbogbo ẹni tí ọba ti fẹ́ kí ìlú ọ̀gá, àkàtì tí ìlú ọba fi ní ẹ̀gá ń ṣe jú ẹ̀ kò ní kú kò ní rùn, bí ọba fi ilẹ̀ kò pọ́ńdò. ìlú èsì tẹnìkan o, gbogbo ọmọ bíbí ìlú Ìwó lọ́jọ́ ní ìlú. àparò kò sì ga jù kan lọ, àfi tó bá gorí ebè. ẹ̀yin ọmọ bíbí ìlú Ìwó, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pọ́rọ̀ tí mò ń sọ yìí, wọn ò sọ láti dojú ìjà kọ ẹnì kankan àbí láti fi bà wọn kan jẹ́, ṣùgbọ́n tá à ń kìlọ̀ ni pé ẹ jẹ́ á kúrò nídìí ọ̀tẹ̀, ẹ jẹ́ á kúrò nídìí rìkìsí. kódà ó bàjẹ́ nínú Ìwó débi wípé àwọn èèyàn máa àwọn èèyàn tí wọ́n jẹ́ èèyàn burúkú pé àwọn eléyìí o, ẹ mọ̀ pé iṣẹ́ bú ní ń bẹ lọ́wọ́ wọn, iṣẹ́ ìbàjẹ́ ní ń bẹ lọ́wọ́ wọn, ṣùgbọ́n látàrí pé wọ́n ń bẹ̀rù pé ó lè gbà bí iyọ̀ sí mi, ó lè ṣe nǹkan fún mi, ẹ lè sòdodo. kódà tẹ́ bá ní tí ń sọ pé àánú ọmọ ẹ̀ sì ń ṣe mí, nǹkan kan ń ṣe mí, ó tún máa sọ bẹ́ẹ̀. tá a bá gùn lórí eléyìí, táwa náà ń pẹ̀lú ọ̀bọ jáwùrà, ẹ dákun jòǹdù tó fẹ́ ga. tó bá jẹ́ pé ọba Olúwo tilẹ̀ Ìwó bá wo ìbẹ̀rù bójó tí wọ́n wo pé àwọn èèyàn kàǹkà, àwọn báyìí ní bẹ́ẹ̀ lù tí àwọn wà bàjẹ́ tí wọ́n wà nílùú, tó ọba Olúwo bá ń wo bẹ̀rù tí wọ́n ò láyà tí wọ́n ò dúró lérí pé kí ìlú ọ̀dà, ẹ má jẹ́ àtàrà wa jẹ tí wọ́n lè tẹríba fáwọn èèyàn yìí. ẹ̀yìn lẹ́yìn ni ìwọ máa jọrọ, gbogbo ẹni tẹ́ wà lẹ́yìn odi gan, nígbà tẹ́ bá padà wálé ilé ò ní wú yín wá, mẹ́mọ̀ pé bóun nílé ṣe á rí níjó nílé tó fẹ́ yí padà. ẹ̀yin yẹn wá káàkiri àgbáńláyé, bàbá mi ọba Olúwo tilẹ̀ ó ń gbìyànjú o, adìẹ ńlá gùn ìran ara ẹ̀ ní òjì àmọ́, ara rẹ̀ tí ó fẹ́ jí àmọ́ náà lélẹ́yìí o.